bàbá wa kan bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹni tá a máa ń sáré káàkiri àìsábà rí wọn ṣùgbọ́n lónìí mo gbé àwọn náà mo gbé wọn wá sórí ètò akú àṣeparí àjínde mo bèrè lọ bàbá pé lẹ́yìn àjínde kí ló tún kù. Reverend Professor Titus O Elufisan JP bàbá ẹ káàbọ̀ sí orí ètò lónìí ṣùgbọ́n kí n tó kí bàbá ọyá bá mi fi ègbè wọn wọlé. ìbà kọ́dọ̀ yẹ o ìbára ṣẹ̀dá ọ̀run o obìnrin bìrì àjípọ̀jọ ikú dà ilẹ̀ Olódùmarè akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ni ọba títí ń bẹ kí gbogbo ara tí máa ń bẹ àwọn kan ní àwọn kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà ní á bàbá mi ò lọ bí ìjà rárá orí ìtẹ́ ní ti gbé ṣẹ́gun ní ti gbé bíbà gbogbo ẹyẹ tí ń bẹ nínú oko ọládòyìn dóko lónìí mojú bá gbogbo ará ilé pátápátá porongodo ìbà fún gbogbo ẹ̀yin ọmọlé ayé àìtètè dọ́kọ̀ ìjúbà iṣẹ́ ti fi ń pamọ́ nínú oko ìbáraba ríbitì ọba ríbitì ìrábátà paríparí